ní ìbáṣepọ̀ Ìbàdàn àtọ̀yọ́ èèyàn rí Ìbàdàn bíi ibùdó ogun Aláàfin Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ó sì ń ṣẹlẹ̀ dòní pé ẹ̀yin Ìbàdàn tẹ́ ẹ fẹ́ mọ́ gbéná wojú Aláàfin lásìkò yìí ọmọ ìjagun Aláàfin wo ní Ìbàdàn ṣe kí ni ìtàn sọ. ọ̀rọ̀ ńlá ṣe rí àǹtí ọ̀sán báwọn níbi ọ̀rọ̀ yé wọn mọ̀ ní àṣọ Ìbàdàn ló ní Ọ̀yọ́ ọ̀sìn Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ọjọ́un ò ní wọ́n ń sọ Ọ̀yọ́ ọjọ́un tá à ń pè lọ́yọ̀ Kàtúngà Ọ̀yọ́ Kàtúngà òní tó wà lẹ́gbẹ̀ẹ́ Jẹ́bà òní nígbà tí a sì rí pé ní ayé Aláàfin Olúewu tó ti pe Ìbàrùbà wá pé kọ́ wá gbèjà òun pẹ̀lú àwọn Fúlàní tí Aláàfin àti Ìbàrùbà ti bá ogun lọ láti ìgbà náà ni ò ti sí Ọ̀yọ́ mọ́ l'Ọ̀yọ́ ti tú yanyan nígbà Ọ̀yọ́ wá tú kọ́ wá tó di pé yóò tú kọ́ wá tó di pé yóò tú Àtìbà Aládélẹ́yẹ ọkọ̀ sí ogun ní Ìlọrin Ìbà Olúyọ̀lé ọkọ̀ sí ogun ní Ìlọrin Kóròmí Ìjàyè ọkọ̀ sí ogun ní Ìlọrin mẹ́tẹ̀ẹ̀ta jọ pàdé pọ́jọjọ rẹ̀ ọ̀rẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n wọ́n wá di pé wọ́n fẹ́ jagun Elédùwẹ̀ táwọn pèlègò bàbá ìdó Elédùwẹ̀ Ìbàdàn ti wà láti 1810 ṣùgbọ́n wọ́n fẹ́ jagun Elédùwẹ̀ yìí kódà Olúyọ̀lé ti wà ní baálẹ̀ Ìbàdàn a ti jẹ baálẹ̀ mẹ́ta Bẹ́yẹ̀ tó jẹ́ baálẹ̀ àkọ́kọ́ Olúyẹdùn baálẹ̀ kejì Lákànlẹ̀ àti Olúyọ̀lé wọ́n jọ dù mọ́ra wọn lọ́wọ́ sẹ̀ǹkà àti jẹ́ ń bọ̀ wá dorí ayé baálẹ̀ Ìbà Olúyọ̀lé ní wọ́n lọ jagun Elédùwẹ̀ Àtìbà àti Olúyọ̀lé àti Kóròmí Ìjàyè sẹ́wọ̀n kó mo ti lọ́rẹ̀ẹ́ ni wọ́n ti jọ mọ́ra wọn ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ nígbà tí Aládélẹ́yẹ Àtìbà tó wà ní kékeré tó lọ bá ilé Olúewu nígbà tó fi pe Elédùwẹ̀ wá tí ara tó fa kìíní gbà náà nìyẹn nígbà tí Elédùwẹ̀ dé ó rí pé Aládélẹ́yẹ Àtìbà ọmọ ọba pilẹ̀ ní Lágọ̀ọ́dọ̀yọ̀ ó rí pé Alágọ̀ Ọjà náà là ń pè Lágọ̀ọ́dọ̀yọ̀ ó rí pé ó ń ṣègbéraga nígbà pé ẹ̀mí rẹ̀ ga ó wá ń sọ fún Olúewu pé táwọn bá ti parí ogun yìí ara àwọn tí òjò ọgbádùn tí òjò orí kìíní sí àwọn ò mọ ọba lè ó dì mọ́wọ́ tì ní Ẹdẹ tì ní Bámgbóyè òun náà dé sí ìpàgọ́ tí wọ́n pè lọ́yọ̀ọ́ nígbà tó ń dé sígbàdé ó rí pé bó ṣe sọra bó ṣe ṣe Elédùwẹ̀ ní gbogbo àwọn tí òjò oríṣà kọ́lẹ̀ gbogbo tó yọ máa somi nira àwọn tó ń gbà lọ́wọ́ rẹ̀ tí òjò yìí tó bá ti bẹ̀rẹ̀ báyìí tó bá di pé a bá ti parí ogun yìí ara àwọn wo bó ṣe yọ ọkùnkùn bọ́bọ́ ara àwọn tí táàjọ gbógun tì ó náà tún sọ̀rọ̀ àgbàrá gbogbo ẹ̀rọ wa rẹ̀ a jẹ́ pé ogun eléyìí kò burú a jẹ́kẹ́ yìí náà mọ̀ pé àwa náà ní agbára àwọn yẹn wọ́n wá kóra wọn jọ ogun tí wọ́n ṣẹlẹ̀ yìí àwọn lọ jagun yìí tòótọ́ tí wọ́n bá gbọ́ sí àwọn lẹ́nu lọ́jọ́ wọn bá ti gbọ́ sí àwọn lẹ́nu àwọn ò fi hàn tójú wọn bá rí àwọn òjòwò rè wọ́n wá dáfá wọ́n ní wọ́n mọ̀ gbé ogun gba ọ̀nà Ògbómọ̀ṣọ́ tí wọ́n gbógun gba ọ̀nà ibìkan wọ́n lọ sọ fún Olúewu ní wọ́n dá àwọn olóúnjẹ àríyá ọyá ìpín tó bá wù yìí àwọn yẹn ti rí pé wọ́n ṣàṣe àwọn oríṣiríṣi àwọn òfin kan tí wọ́n kọ̀ sí wọn lẹ́nu níbi tí Àtìbà Aládélẹ́yẹ Kóròmí Ìjàyè àti Olúyọ̀lé ẹjẹ́ á sọ pé tán ẹ jẹ́ ká ti àwọn méjèèjì síwájú ẹ jẹ́ á fọwọ́ hẹ ogun tá a bá fọwọ́ hẹ ogun ibi ogun bá dé òun Àtìbà Aládélẹ́yẹ gẹ́gẹ́ bí ọmọ ọba òun ṣetán láti jẹ Aláàfin
yàtọ̀ sí lọ ojú ogun nù. Pẹ̀lú ètò tí wọ́n ṣe yìí ara Olúyọ̀lé Ọ̀gbà wọ́n jagun lọ ọwọ́ tẹ Elédùwẹ̀ lójú ogun ọwọ́ tẹ Olúewu wọ́n pa wọ́n gbà wọ́n pa wọ́n Olúyọ̀lé tiẹ̀ tún dé ó tún jà lọ yọba rọjà ó ti gbàgbé ń tàṣọ ni bàbá yìí má jagun lọ títí lọ́la ìgbà ti fi ọwọ́ ogun lò ogun sá ti kó àwọn ọba méjèèjì láti kó wọn lọ nù gbogbo wa kó wọn lọ ìwà ni tó báwo láti ṣe wà ní Àtìbà Aládélẹ́yẹ máa bọ̀ wá sí àgọ́ Ọ̀jà kó wá káfẹ̀bẹ̀ ṣe Ọ̀yọ́ kó kọ́kọ́ dúró ń bẹ̀ náà tó bá dúró ń bẹ̀ tó bá pẹ́ tá a bá tó gbogbo ẹ̀ tán á wà padà sí Ọ̀yọ́ ibi tí Ọ̀yọ́ lé Ọ̀yọ́ wa ibi tí ó yẹ ká dúró sí á dúró síbẹ̀ bí a ti gbé kalẹ̀ nìyẹn. Nígbà wá di pé Aládélẹ́yẹ wá di Aláàfin lọ́yọ̀ọ́ wọn wá ní ó kọ tá à ń lò náà àgbọ̀dọ̀ jẹ́ kó kan oorun wọn máa jẹ́ Aláàfin ṣùgbọ́n níbi tí wọ́n wà ẹnìkan ló jẹ baálẹ̀ ẹbẹ̀ tẹ́lẹ̀ tó jẹ baálẹ̀ Àgọ́ Ọ̀jà torí ìlú ni àbọ̀ ìlú ni Àgọ́ Ọ̀jà lọ́bẹ̀ làwọn á gbé pẹ̀lú àtìlẹ́yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta inú mi pé dáná mò ń ti rí báyìí gbọ́ tèmi bá ti jẹ Aláàfin ìwọ Olúyọ̀lé jẹ Basọ̀run torí pé ọmọ ọba nìwọ náà ìdílé ìyá rẹ Basọ̀run ọ wà jẹ Basọ̀run torí ìyá rẹ ọmọ Ìbàṣọ̀run ni Ìbàṣọ̀run wọn máa jẹ nídìílé wọn lọ́yọ̀ọ́ ní Olúyọ̀lé so àwọn wà fún Kúrúnmí ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó jẹ́ pé òní ọmọ mójútó gbogbo ọmọ ogun ṣùgbọ́n Basọ̀run ni ó tún ní igbákejì Basọ̀run gángan jagunjagun ẹ̀ṣọ́ lásán ni Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ṣọ́ ni bodyguard bpa ṣùgbọ́n jagunjagun lórí jagunjagun gángan Basọ̀run ni fún gbogbo ilẹ̀ Yorùbá Basọ̀run ni ìwọ jẹ wọ́n lè kọ́máǹdì ó lè pàṣẹ pé ó yá ẹ wá gbógun lọ bí báyìí ẹ wá lọ ṣe báyìí ẹ wá lọ ṣe báyìí tó bí a ṣe jọ tó nìyẹn títí tí a fi ń bá a lọ tá a bá wá fojú wò ó ẹ wà rí i pé àtijọba bá a ṣe jọ tó nǹkan yìí torí Olúyọ̀lé náà ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ Basọ̀run sí ẹ̀yìn ìlú Ọ̀yọ́ nígbà tí ò ti sí Ọ̀yọ́ mọ́ nígbà Ọ̀yọ́ lé ti tú kò síbi tó lè jẹ́ sí pé kọ́ wá jẹ́ sẹ́yìn ìlú Ọ̀yọ́ mi tó bá wà lọ. Ààrẹ Ọ̀nà Kakanfò náà Ọ̀yọ́ wọn fi gómìnà dúró sẹ́yìn ẹ̀yìn Ọ̀yọ́ náà wọ́n máa fi ṣe torí lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn oyè tí ń bẹ lẹ́yìn rẹ̀ 70 nínú oyè tó tún wà ní ẹ̀yìn Ààrẹ Ọ̀nà Kakanfò ṣùgbọ́n Kakanfò ni olórí gbogbo àwọn ẹ̀ṣọ́ ni ibẹ̀ náà ni Òsíẹ̀lẹ̀ wà ibẹ̀ ni ẹ̀ṣọ́ Ìkòyí wà ẹ bá ń gbọ́ ẹ̀ṣọ́ Ìkòyí ibẹ̀ gbẹngbẹ́ng wà tó àwọn oyè tọ́pọ̀ lẹ́yìn rẹ̀ gangan tí a bá ń pè gbẹngbẹ́ng tí àwọn èèyàn máa ń sọ gbẹngbẹ́ng ó dúró lẹ́yìn gbẹngbẹ́ng ara àwọn ẹ̀ṣọ́ ni ara àwọn oyè tó wà lẹ́yìn Kakanfò ni so bí Ìkòyí ẹ̀ṣọ́ tí a bá pé Ìkòyí ara oyè Èkó wọn yóò oyè ni oyè tó wà lẹ́yìn Kakanfò ni Ìkòyí wà so bí yóò ṣe lọ nìyẹn àti máa wá ń sọ wípé Ìbàdàn wọ́n mọ̀ pé Ìbàdàn ló dá Ọ̀yọ́ eléyìí Ìbàdàn ló ní Ọ̀yọ́ yìí torí pé tí ibi bí àtẹ̀tẹ̀ bá tún lọ a máa sọ bí Kúrúnmí gan ṣe dé Ìjàyè Kúrúnmí gan kọ́ ló ní Ìjàyè Kúrúnmí náà jagun bá Ìjàyè ni. àṣìbọ̀n bẹ́ẹ̀ náà lọ́wọ́ báyìí Ìbàdàn ló lọ́yọ̀ọ́. Ìbàdàn ló lọ́yọ̀ọ́ Ìbàdàn náà sì pàṣẹ fún Ọ̀yọ́ torí Ọ̀yọ́ máa bẹ̀rù kí wọn ò ní fẹ́ rí bínú Ìbàdàn. ṣùgbọ́n wọ́n ní Aláàfin ló gbé adé fún Olúbàdàn. ṣe rí tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àṣìṣe ń bẹ̀ yẹn ẹ rí i pé ojú ti là wọ́n ti ní ìgbìmọ̀ lọ́balọ́ba Council of Obas Ọ̀yọ́ State ẹ rí i pé Council of Obas náà ó dé gbogbo ìgbà náà láti ní ó dọ̀yọ́ Òṣogbo Ifẹ̀ ìkankan Ọ̀ṣun gbogbo Ọ̀ṣun gbogbo ẹ̀ ni kí wọ́n tó lè ṣe nǹkan kan pẹ̀lú bójúṣe là wọ́n gbé dé ìgbìmọ̀ lọ́balọ́ba pé àwọn Ìbàdàn náà fẹ́ máa dá dé o
ṣùgbọ́n gbogbo wa kí ẹ fi lè mọ̀ pé kẹ́kọ́ recognize pé àwọn náà ti ń dádé o ni wọ́n gbé lọ sí nígbà yẹn sì ní Aláàfin gan kọ́ ni chairman lọ́balọ́ba Ọọ̀ni bẹ́ẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ gbogbo àwọn ìgbìmọ̀ yẹn wọ́n fọwọ́ sí pé àwọn ti gbọ́ for your information Ìbàdàn náà ti ń dádé àwọn náà ti ní adé ìtàwé yẹn fi hàn sọ wípé bóyá àbí Aláàfin èsì bẹ́ẹ̀ council of traditional council of Ọba Ọ̀yọ́ state ní àfọwọ́ sí. torí àwọn ń wo pé baálẹ̀ ní Ìbàdàn ń jẹ ìgbà t'Aláàfin rí i pé ó tó ni wọ́n ṣẹ̀ wá sọ kódà èyí náà mọ̀ jọ Olúbàdàn èyí náà mọ̀ jọba. àwọn ìlú tí ń jẹ baálẹ̀ pọ̀ tẹ bá wo Ògbómọ̀ṣọ́ baálẹ̀ náà ń jẹ tó ti yé àwọn ìlú mi náà ń bẹ tẹ́ ń jẹ baálẹ̀ tó wá di pé wọ́n ti di ọba sí Ìbàdàn nìkan.